ìyàwó Alfa ń lẹ́gbẹ́, ìyàwó lèmọ́mù ń lẹ́gbẹ́, ìyàwó pásítọ̀ ń lẹ́gbẹ́, ìyàwó olùṣọ́ ó ní ẹgbẹ́. Gbogbo wa pátápátá la lẹ́gbẹ́. Ẹni tó bá sọ pé bóò ni tẹgbẹ́, bóò ni tẹgbẹ́ ṣe jẹ́, òǹtọ̀hún so àpò ìyàwó so kọ́ ni. Kò sẹ́ni tí ò ní ẹgbẹ́ nínú wa, ṣùgbọ́n Elédùmarè fi àjùlọ hàn wá, kò jẹ́ ká mọ ibi tá a ti ń bọ̀, débi a máa rántí pé bá a ṣe ń ṣe lọ́run, torí bá ṣe ń ṣe ní ọ̀run bẹ́ẹ̀ náà là ń ṣe ní ayé. La fi máa sọ pé bọ̀rọ̀ kì í ní ọ̀run ni kì í jẹ́ kí tayé ó tẹ́. Gbogbo ẹni tó bá ti náwó sẹ́gbẹ́ ẹ̀ lọ́run tó ń tọ́jú wọn, àwọn tọ̀hún wọn á máa gbèjà ìjà, wọn á máa jà fún gbogbo ohun tó bá fẹ́ lóde ayé, á máa jẹ́ kó jẹ́ ìrọ̀rùn fún wọn. Wíwá tá a wá sí etí òkun lénìí kì í ṣe pé ọdún kan ṣoṣo ẹ̀ẹ̀kan ṣoṣo lọ́dún là ń bọ ẹgbẹ́ wa nìyẹn rárá. Ó ní kálukú náà ló. Ẹ káàsán, àkú ọdún, ẹ̀mí gbogbo wa ṣe ọ̀pọ̀ ẹ̀ ní ayé. Orúkọ tèmi ni Ṣéńgé Ọ̀ṣúnlẹ́wà Ọlọ́ládé, tí mo jẹ́ ọbabìnrin Ọlọ́ṣun ti ilẹ̀ Ìjẹ̀ṣà, tí mo dẹ̀ jẹ́ ìyálóde Ọ̀ṣun state fún ẹgbẹ́ oníṣẹ̀ṣe ìṣẹ̀ǹbáyé. Pàtàkì tá a fi ń ṣe ọdún ẹgbẹ́ ni wípé Yorùbá máa ń pọ̀ òwe kan tó ṣe bí òwe lójú àwọn bàbá àti ìyá wa tí wọ́n wò mí nílé. Wọ́n ní yiniyini ká lè bá ẹni ṣe mí. Pàtàkì tá a fi ń wá bí ọdún ni pé a máa wá dúpẹ́ lọ́wọ́ àwọn ẹgbẹ́ wa, a máa wá dúpẹ́ lọ́wọ́ wọn, máa àpíìsì wọn bí wọ́n ṣe ń oore, wọ́n ṣe ń èyí tó ń ṣe fún wa lọ́dún tó lọ tí wọ́n ṣe àwa dúpẹ́ ká tún lè bá rí ìmí ìgbà láti jẹ́ wípé a mọ oore tí wọ́n ṣe fún wa. Àdẹ̀mọ́ ẹgbẹ́ àwọn kókó ẹgbẹ́ wa ṣe pé ẹ̀kan ṣoṣo náà la máa ń wá. Òun kálukú ló lójú ẹgbẹ́ tó ti ń tọ́jú ẹgbẹ́ tó ti ń àpíìsì ẹgbẹ́. Ṣùgbọ́n lọ́dọọdún bẹ́ẹ̀ yẹn gbogbo wa máa ń fẹ́ kí gbogbo ẹlẹ́gbẹ́ pátápátá kí gbogbo wa jọ wà ní ìwà papọ̀ láti wá sí etí òkun láti ṣàdúrà láti tọrọ ohun tá a bá fẹ́. Kò dẹ̀ sí tá a ṣe ń ṣe lọ́dọọdún bẹ́ẹ̀ ni oníkálukú náà rí oore ẹ̀gbà, torí téèyàn bá lọ síbi kan lọ́dún méjì tí ò bá róore ìgbà kò ní padà lọ bẹ́ẹ̀ o. Ṣùgbọ́n gbogbo apátápátá kò sí ẹni tó ń fi ẹnu ẹ̀ sọ pé nǹkan báyìí ló ń fẹ́ lọ́dọ̀ ẹgbẹ́ tẹ́gbẹ́ ò ṣe fún. Gbogbo àwa táwọn wá síbẹ̀ lẹ́gbẹ́ ẹgbẹ́ á dẹ̀ máa gbé gbogbo wa láṣẹ Èdùmàrè. A máa ń wá lẹ́ẹ̀kan ṣoṣo lọ́dún yẹn láti wá dúpẹ́ oore. Ìṣe gbogbo wa náà kí gbogbo wa la máa ń bọ ẹgbẹ́, kódà lóṣooṣù ẹlòmíì ló máa bọ ẹgbẹ́, lọ́sọ̀ọ̀sẹ̀ ẹlòmíì ló máa bọ ẹgbẹ́, ṣùgbọ́n láti pé kí gbogbo wa wà ní ìjọ pípapọ̀, ká wà nínú ìfẹ́, ká pọ̀, káwọn ẹgbẹ́ náà mọ̀ pé a mọ rírì bí nǹkan tó ń ṣe fún wa la ṣe máa ń wá sí etí òkun ní ọdọọdún tá a máa wá dúpẹ́ lọ́wọ́ wọn, tá a tún wá máa ń fi nǹkan míì tó kí oníkálukú ká mọ̀ pé tí ó bá yẹ pé a bá ti ṣàwárí ara wa tá a ti mọ̀ pé irú ẹgbẹ́ báyìí yẹ ká máa ṣe, nǹkan báyìí yẹ ká máa ṣe lọ́dọọdún. Kò sí nǹkan tó tèkì wa, kò sí nǹkan tó ná wa. Ṣé kára gbogbo nǹkan tẹ́gbẹ́ máa ń jẹ ní ìwọ̀nba, ó yẹ kí èrò máa pọ̀ ní ọdún etí òkun, káírò máa pọ̀ kó jẹ́ pé òkun gan máa lanu pé ṣé àwọn ọmọ ẹlẹ́gbẹ́ lórí ilẹ̀ alàyè náà ló pọ̀ tó báyìí. Ó yẹ kó máa kárí gbogbo ilẹ̀ alàyè ni, torí wípé kò sí ẹni tí ò lẹ́gbẹ́ nínú wa. Ó yẹ ká mú ní ọ̀kúnkúndùn, kó ní pàtàkì jùlọ ni pé kó ní kálukú wa lọ ṣe àwárí ara wa. Gbogbo apáta la lẹ́gbẹ́, kò sẹ́ni tí ò lẹ́gbẹ́ àti tá a bá ń tan ara wa lókù. Gbogbo ala lẹ́gbẹ́ o, kó ní kálukú, kí ìyá kó ṣàwárí ọmọ ẹ̀, ọmọ kó ṣàwárí ara, kí bàbá ṣàwárí ìyàwó, kó ṣàwárí ara ti tiẹ̀ náà, kó ṣàwárí àwọn ọmọ tán. A bá ti ṣàwárí ara wa, gbogbo nǹkan á máa rọrùn fún wa. Ayé gan àwọn èèyàn kò ní máa tàn wá jẹ mọ́. Gbogbo nǹkan náà kọ́ lọ ayé ló ń ṣèyàn, gbogbo nǹkan kọ́ lógun ìdílé. Tó gbẹgbẹ́ bá ń jàyàn ó máa ń le díẹ̀. Ẹni tí ó lọ́kọ ọ̀run ò ní jẹ́ kó fẹ́, kò ní jẹ́ kó ráyè. Gbogbo wa pátá ni a ní ẹgbẹ́, kò sẹ́ni tí ò ní ẹgbẹ́. Ìyàwó Alfa ń lẹ́gbẹ́, ìyàwó lèmọ́mù ń lẹ́gbẹ́, ìyàwó pásítọ̀ ń lẹ́gbẹ́, ìyàwó olùṣọ́ ó ní ẹgbẹ́. Gbogbo wa pátápátá la lẹ́gbẹ́. Ẹni tó bá sọ pé bóò ni tẹgbẹ́ ṣe jẹ́, òǹtọ̀hún so àpò ìyàwó so kọ́ ni. Kò sẹ́ni tí ò ní ẹgbẹ́ nínú wa, ṣùgbọ́n Elédùmarè fi àjùlọ hàn wá, kò jẹ́ ká mọ ibi tá a ti ń bọ̀, débi a máa rántí pé bá a ṣe ń ṣe lọ́run, torí bá ṣe ń ṣe ní ọ̀run bẹ́ẹ̀ náà là ń ṣe ní ayé. La fi máa sọ pé bọ̀rọ̀ kì í ní ọ̀run ni kì í jẹ́ kí tayé ó tẹ́. Gbogbo ẹni tó bá ti náwó sẹ́gbẹ́ ẹ̀ lọ́run tó ń tọ́jú wọn, àwọn tọ̀hún wọn á máa gbèjà ìjà, wọn á máa jà fún gbogbo ohun tó bá fẹ́ lóde ayé, á máa jẹ́ kó jẹ́ ìrọ̀rùn fún wọn. Wíwá tá a wá sí etí òkun lénìí kì í ṣe pé ọdún kan ṣoṣo ẹ̀ẹ̀kan ṣoṣo lọ́dún là ń bọ ẹgbẹ́ wa nìyẹn rárá. Ẹni tó níyàwó ọ̀run tí ìyàwó ọ̀run ẹ̀ bá ń dà láàmú, ó ṣeéṣe kó má rí ìyàwó fẹ́. Ẹni tó ní ọkọ ọ̀run tọkọ ọ̀run bá ń dà láàmú, ó ṣeéṣe kó má rọ́kọ fẹ́. Ẹlòmíì gan wà tó pé kò ní rọ́mọ bí, ẹlòmíì wà tó jẹ́ pé kò ní ríre á máa jábọ́ mọ́ lọ́wọ́ ni.
àwọn míì wà tẹ́kọ́ tó bá fi nǹkan sí ní bíbáyìí ọ̀tọ̀ níbi tí wọ́n ti dààmú ẹlòmíì ìyálé ilé mi tí ẹ bá gbọ́ ogun tó ń jà bẹ́ẹ̀ ni bàbá lélẹ̀ wọ́n á dẹ̀rù ogun ayé ni gbogbo ẹ̀nu kọ́ ni ogun ìdílé ogun ẹ̀kọ́ lógun ayé tí ogun ẹgbẹ́ gan bá ń jàyàn ó kọjá bó ṣe lè yẹ torí pé wọ́n máa dàbí ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́ dàbí gbàtẹ́ pé èèyàn rìn ìrìn àjò Yorùbá máa ń sọ̀rọ̀ kan pé ọmọ tó bá ti gbàgbé ilé ó sọ àpò ìyàkọ́ ni nígbà tí ẹ bá rántí ẹgbẹ́ tẹ̀ fún ọ lóúnjẹ tẹ́yìn náà bá ní ìdí kan látọ̀dọ̀ wọn ní fúnyàn ṣe náà máa fọwọ́ lẹ́rán tí wọ́n máa wò wọ́n ní ìmọ̀ níran mo sọ ìmọ̀ràn mi sí gbogbo wa ni pé ẹ jẹ́ ká lọ discover ara wa ẹ jẹ́ ká lọ ṣàwárí ara wa ká mọ irú èèyàn tá a jẹ́ ká mọ ibi tá a bọ́ sí ká mọ ibi tá a belong sí kí gbogbo ẹ̀ lè bá rọrùn fún aláṣẹ ìdùnnú. Láti Ọ̀ṣun state Iléṣà ni àti wá láti Ọ̀ṣun state ọdún kẹsàn-án tí a ti ń ṣe ọdún yìí eléyìí ló máa jẹ́ ọdún kẹsàn-án tá a ti ń ṣe ọdún yìí tó dẹ̀ ń ládùn tó ń lárinrin tí àdúrà oníkálukú tó dẹ̀ ń gbà. Ẹ ṣé mo dúpẹ́ bàbá wa ọba àṣà gbèmí Fàṣàgbádé Àmọ̀tẹ́kùn gbogbo tìlú Àkókò ìyẹn ọba àṣà àgbáyé àwọn ni agbátẹrù ọdún yìí àwọn ni wọ́n dá ọdún yìí sílẹ̀ èròǹgbà àwọn náà ni wípé kí oníkálukú kó lè ṣe àwárí ara ẹ̀ àti wípé wọ́n fẹ́ kí ẹgbẹ́ polongo ara wọn wọ́n fẹ́ ká polongo ẹgbẹ́ ká mọ̀ wípé ẹgbẹ́ ó ti kọjá nǹkan téèyàn máa ń fọ́ bò mọ́nú ilé ẹgbẹ́ òun ṣègbà kan tó jẹ́ pé tó máa sọ pé èèyàn lẹ́gbẹ́ báyìí ẹlòmíì wọ́n fẹ́ lè máa bá yàn ṣe mọ́ wípé ẹgbẹ́ ti já gbangba ó ti kúrò ní ilé ìtaàrù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹgbẹ́ ń ṣe oore fúnyàn kì í ṣe pé bí àwọn kì í ṣe oore fúnyàn àbí bí ibi náà ṣe fúnyàn láti jẹ́ kẹ́ gbòdì mọ̀ pé ẹgbẹ́. Àṣà Yorùbá TV Àṣà Yorùbá TV. ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa. òtítọ́ ni kíkọ̀ ní gbóká tó fi di ọmọ gbẹ́gbẹ̀dù ìlẹ̀kẹ̀ pọ̀ lọ́jà kí Ṣàngó tó wájú mọ́kẹ́lẹ́ o ìlú pọ̀ láyé kí Ọbàtálá tó yàn lùgbìn láàyò. Àṣà Yorùbá TV egun kakaka ti tajà lẹ́nu. Àṣà Yorùbá TV ìkànnì àpèwáwò tí gbogbo ẹgbẹ́ rẹ̀ ń gbóṣùbà fún tó bá jẹ́ torin tìlù tàṣà ìbílẹ̀ gbígbé lárugẹ ètò lóníranran bí ojú ìlú òfin abala àbáláyé abala sóyẹ kó rí bẹ́ẹ̀ Elédùmarè ló dirí ẹwà fákùkọ wà fún ètò lóníranran tẹ́ ẹ ní níwájú tẹ́ ẹ sì fẹ́ kí gbogbo àgbáyé ọmọ Àṣà Yorùbá TV ìníkẹ́ ẹ kàn sí fún ọdún ìbílẹ̀ lóníranran ìgbéyàwó àti onírúurú àṣeyẹ Àṣà Yorùbá TV yóò bá yín gbé fáyé rí ẹ lè kàn sí Àṣà Yorùbá TV lórí Facebook Àṣà Yorùbá TV 2 YouTube wọn Àṣà Yorùbá TV bákan náà email address asayorubatv@gmail.com Instagram wọn rèé àṣà_Yorùbá TV bó sì jẹ́ Twitter Àṣà Yorùbá TV tẹlifóònù nọ́mbà wọn rèé 07063434729 tàbí 07013884292 Àṣà Yorùbá TV Olódùmarè ló dirí ẹwà fákùkọ. civilization ló jágbá gbogbo tàdá ẹ̀ bá.